ẹ̀yin èèyàn ẹ wò ó gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gọ́vnà Seyi Makinde ó ti ṣe bẹbẹ fún ibà Gani Adams báyìí o nítorí pé kí ni lẹ́yìn ìgbà tí Ọ̀ọ̀ni of Ifẹ̀ Ọ̀jájátù tó ra mọ́tò ìyẹn Hilux fún olóyè Sunday Igboho ìyẹn fún ọmọ ẹgbẹ́ ìrù ẹkùn lẹ́yìn náà ló tún wá fún olóyè Sunday Igboho ní 100 million láti fi sọ́pọ́ọ̀tì iṣẹ́ tírù ẹkùn ṣe láìpẹ́ yìí náà ni gómìnà nígbà tí ó rí nǹkan tí Ọ̀ọ̀ni of Ifẹ̀ tó ṣe fún olóyè Sunday Igboho òun náà nísìnyí ó ti lọ ra mọ́tò ìyẹn fún ibà Gani Adams fún ẹgbẹ́ OPC kí ló wá ṣẹlẹ̀ kí ló hápùn lórí. ẹ̀yin tèmi lórí Adétọ́lá Dọlápọ̀ Media ẹ ṣé tẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà fídíò tẹ fẹ́ wò yìí ó lè tún gbẹ́nu tán ẹ jọ̀ọ́ ẹ make sure pé ẹ wò ó dé ìparí bẹ́ẹ̀ ṣe wá ń wò ó ẹ máa like ẹ máa share kẹ wá jẹ́ ká pàdé ní comment section kó ní kálukú kó sọ opinion tiẹ̀ ẹ dẹ̀ máa bá mi subscribe ẹ̀yin tẹ́ ẹ báyìí tí subscribe ọ̀fẹ́ ní subscription o kò ná yín lówó kò ná yín ní extra data mo gbà á ládùúrà pé ọwọ́ tẹ fi ń subscribe ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ ní fi rí wàhálà ẹ̀ ní fi rí dààmú lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni ojú tẹ fi wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá kò ní di till I come your way again ó dàbọ̀. lórí ọ̀rọ̀ mọ́tò ọ̀hún inú fídíò tẹ fẹ́ wò ibẹ̀ lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀ pátápátá ẹ má wàá gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi kílíkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń bá wa tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. kò wù mí kì í sọ̀kọ́ tí mò ń sọ yìí ṣùgbọ́n ilẹ̀ Yorùbá yẹ ká ṣiṣẹ́ pọ̀ ní ká ṣe bí ọmọ Yorùbá kí gbogbo wa kájọ ṣiṣẹ́ pọ̀ ṣùgbọ́n ẹ̀yin ọmọ OPC màá ṣe ẹ̀ fún yín náà oyin náà. gómìnà wa gómìnà wa tó yẹ. ó yà ń ra ijó ẹ ṣáà ti rí táyà yẹn èmi ẹni táyà yẹn èmi kọ́ ni mo sọ táyà yẹn ò jọ tuntun bí wọ́n dẹ̀ change ẹ̀ ní pọ́ọ̀tù ni àmọ́ èmi kọ́ ni mo sọ àgbà wa mọ́tò wàhálà yẹn bẹ̀rẹ̀ Yorùbá Wuyi fans mo pẹ́ ti bẹ̀rẹ̀ àní ẹ má fa wàhálà ẹ jẹ́ ká ṣe bí ọmọ Ọlọ́run Yorùbá Wuyi fans ẹ má jẹ́ ká fa wàhálà ẹ jẹ́ ká ṣe bí táyà yẹn tuntun tó táyà yẹn jàre Tókunbọ̀ ilé ọ̀sìn bá wò kó ṣe Tókunbọ̀ ni èmi ò bí ẹ tí àlà ìlọ̀nù ní o Tókunbọ̀ kẹ̀ Tókunbọ̀ ẹ wò wọ́n sọ̀rọ̀ ẹ bá mi like show yìí ẹ bá mi share video ẹ bá mi tẹ́ tọ́pọ̀ lórí show yìí ẹ bá gbádùn bó ṣe ń lọ ìṣe kó máa lọ dé ẹ kó máa lọ bẹ́ẹ̀ ká máa ṣe ẹ̀fẹ̀ lọ ẹ máa fi kí ló máa ń pè comment ẹ máa fi comment kó máa lọ iṣu àwọn ọmọ Ìgbò fi máa ń rìn kọ́mẹ̀ntì tó bá pẹ́ mọ̀ Sunday Igboho sí ni ẹ máa kọ kọ́mẹ̀ntì kọ́mẹ̀ntì bá ń kọ ló máa jẹ́ kí fídíò rìn tó bá fẹ́ kí fídíò yìí rìn ẹ kàjọ dúró síbẹ̀ ẹ bá yọ kọ́mẹ̀ntì ká máa ṣe ọ̀ṣàrà táyà wà láì ẹ má ṣe ọ̀ṣàrà ní táyà yẹn jàre ẹ má sọ pé táyà yìí dàbí táyà tó ẹ má sọ báyìí ẹ jọ ẹ jẹ́ kí n polówó torí mo fẹ́ wo kọ́mẹ̀ntì mo fẹ́ rẹ́ ẹ jẹ́ kí n polówó náà. ó ṣáná wọlé tẹ gbàrọ gùdù lọ́dà. This is original. wọ́n ní kọlù gbàrọ gùdù òǹdàgígbàgì pọ̀ lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní swaplo. àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí. fún ẹni fẹ́ ojúlówó lace níbi iṣẹ́ trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ẹ ti kò ní lóòótọ́. àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára. Bodytalk Ventures mo ti rí o. ní mẹ́sẹ̀sẹ̀ deliver fi ọjà yín ránṣẹ́ síbi kíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ Elegant Joy 26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdù ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Bodytalk Ventures àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó gay òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣi bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace SKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Bodytalk ó lọ fún àgọ́ tó ìjọ́rí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí mbẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Bodytalk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí ẹ sá ti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ Elegant Joy 26 ní Instagram àti TikTok Bodytalk Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. ẹ jẹ́ torí Ọlọ́run ẹ bá mi consider iṣẹ́ Bodytalk Accessories ẹ bá mi patronize àwọn tí mò ń polówó ọjà fún ẹgbà wọlé fẹ́ rà ní tọrùn ní léèsì ní gèlè ní aṣọ ní ẹ bá mi consider iṣẹ́ Bodytalk Accessories fóònù nọ́mbà wọn
ẹ bá mi pè wọ́n lórí aago, ẹ bá mi rajà lọ́wọ́ wọn, ẹ jọ torí Ọlọ́run. Tẹ́ bá fi alára tútà kẹ́ máa rà kẹ́ máa tútà. Body talk accessories ọmọ creative mo ń play kí ní ìbá ó ti lẹ kejì. Ẹ jọ phone number ni ẹ bá mi tẹ̀lé torí Ọlọ́run ọba máa yọkọ máa gbé fídíò tó ní phone number sí. Ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi ra ọjà lọ́wọ́, ẹ bá mi follow wọn lórí Instagram àti lórí TikTok, ẹ bá mi patronize wọn. Wọ́n wà ní UK, wọ́n wà ní Nàìjíríà, ẹ fẹ́ ṣe ẹgbẹ́, wọ́n lè fẹ́ ṣe party, ẹ fẹ́ mú aṣọ in bulk, they will supply you. Mo fọwọ́ wọn sọ̀yà kan Gani. Evangelist ẹ jẹ́ máa bọ̀ lórí YouTube ká wá wòran. Àwọn náà ti lọ gba ilé ọ̀sìn. Gómìnà wa ṣe rí ẹ̀yin fáàtì ló bá wù yìí. Mo ti máa sọ fún yín lójoojúmọ́ pé tí ọ̀run bá wà tàbí iná bá wà, mo máa jẹ́ lára àwọn tó máa wà ní ẹnu géètì. Tí bá ti bẹ̀rẹ̀ pé ìwọ tó ń bọ̀ yìí, ṣé fáàtì ló bá wù yìí ni ẹ́? Tó bá ní fáàtì ló bá wù yìí ni ẹ́? Ẹ̀yin náà ti mọ bí tẹ́ máa lọ. Fáàtì ló bá wù yìí, ẹ ti mọ bí tẹ́ máa direct yín lọ. Ìdí tuntun ẹ wá sọ wípé àyàn accident ilé ọ̀sìn ni ẹni táyà yẹn alábàtáyà, àwọn kan ní owó dé onírin táyà, àwọn kan ní abámẹ́dì ilé ọ̀sìn. Ẹ bẹ̀rù Ọlọ́run. Yorùbá wí fàǹsì ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Èyí náà ta ilé ọ̀sìn, owó kékeré kọ́ náà fi ra ilé ọ̀sìn ẹgbẹ́. Ìwé wí fàǹsì ọ̀rọ̀ yìí ti sú mi. Mímọ́ ẹ jọ ẹ tó bá nídìí fàǹsì mo fẹ́ káwọn fàǹsì ni. Mi mo bá àwọn bá mi bóyá àwọn bá mi ka kọ́mẹ́ǹtì. Mr. Wipu Yeri, you say one trend, ẹ má sọ̀rọ̀ báyìí. Àlòkù ilé ọ̀sìn bá wọ ilé ọ̀sìn tuntun mà ní. Bẹ́ẹ̀ni ni mò ń wo bẹ́ẹ̀ ni, mò ń bọ̀. Ẹ jẹ́ kí n gbé olóyè Sunday Igboho náà sọ̀rọ̀. Fídíò pọ̀ bíbí, ó wá jápọ̀. Ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Àdìsá náà, Àdìsá fún alájọ. Security wa yìí, ẹ jẹ́ ká ṣẹ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá. Security wa yìí, ẹ jẹ́ ká ṣẹ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá, DSS, sójà, ẹ jẹ́ àjọ ṣẹ́pọ̀ ni o. Wọ́n sọ wípé ẹnìkan àtẹnìkan ń jà síyàwó, ọba wọn dá sí, wọ́n dá sí o. Ohun tó kàn wá ní security ilẹ̀ Yorùbá. Ohun tó kàn wá ní security ilẹ̀ Yorùbá. Ohun tó kàn wá ní security ilẹ̀ Yorùbá. Anybody tó bá ṣiṣẹ́ ìjẹ́jẹ́ tí ó dà lúrú ẹ̀ ní kankan ṣe pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n anybody tí ẹ bá nù gbó wa tó gbé bọ̀ lọ́wọ́ tàbí nínú oko wa tàbí tẹ́rí tó bu àǹtí wa kẹ́sọ́ tàbí ìyàwó àkẹ́sọ́ ẹ̀ nídìí àti waste time. Ẹni tí ohun tí ma sọ bá nù oko wa tó gbé bọ̀ lọ́wọ́ tàbí nínú oko wa tàbí tẹ́rí tó bu àǹtí wa kẹ́sọ́ tàbí ìyàwó àkẹ́sọ́ ẹ̀ nídìí àti waste time. Ó ṣáà ti pàṣẹ. Ẹ kàn máa mọ káwọn gan ní kọ́kọ́ lọ bu yàrá aṣọ nínú gbọ́dọ̀ máa ó lọ bu àǹtí aṣọ nínú gbọ́dọ̀ máa nígbà tí waste time gbogbo àwọn ẹ mọ̀ pé láyé Ọbásanjọ́ ṣẹ́gun àti ìyàwó bá jà àwọn kan tọ́jọ́ láwọn ṣe security èmi ò mọ̀ wọ́n o ṣùgbọ́n dàbẹ̀ ní kókó ọ̀rọ̀ Làdìsá jù olóyè ẹ̀fùn yín fi wọ̀n sí i tí bá wà lára àwọn tó máa ṣọ́ géètì àbíjọ́ náà ẹ̀fùn yín pàápàá nìkan yọjú lójú wíńdò kẹ̀kọ́ wo ni fi wọ̀n sí àbíjọ́ náà yìí àlẹ́gà ní bá díà ó pa àti ìyàwó máa jà nítorí pé ìyàwó ti ní boyfriend ó bí ẹnu mi àgò nítorí pé ìyàwó ti ní boyfriend àwa lọ kó wọn wá nà ọkọ orí ibú láì tí mo bá jọmọ tó le ni wọn ti fẹ́ nà mí rí ṣùgbọ́n n ò pé aláìní tún ládùúgbò yìí ògùn máa pẹ́ni tó wò wẹ́rẹ́ máa pẹ́ni tó wò abẹ́ ìyá wèrè lọ́nà káwọn obìnrin kan àwọn obìnrin tẹ̀ náà kọ́ pé mi náà le nígbà yẹn àwọn obìnrin náà kó wa àtọ́jú tó jẹ́ ti bá jẹ́ àwọn kan máa mọ̀ nígbà ọ̀gá ní dúró gbogbo tẹ́ ẹ pé ẹ sí kinní kan sára yẹn ní tó máa mú ìwọ́nù kànáàbì ló máa pọ̀ nínú yín àmọ́ ọlọ́run gbogbo ń jọ yẹn torí èmi gan mo ti mí èsì toríta ń jọ náà àwọn olórí àwọn OPC ní bá jẹ́ ọmọ kan tí mo ń sọ yìí. so láyé ìgbà yẹn ṣe mọ̀ pé tọkàtì àwọn bá ń jà ọmọ lọ máa pé àwọn kí lórúkọ wọn náà èmi ò rántí orúkọ wọn ẹ bá rántí orúkọ wọn ẹ bá mi kọ́ sí comment section wọ́n máa lọ máa pè wọ́n máa parí ìjọ àtìyàwó káàkiri ó ṣàbí òòṣà ó níyẹn ò pọn ọmọ ìwé ẹkùn o ìwé ẹkùn wọ́n ti fún yín wọ́nì Àdìsá ní ìyàwó àtọkọ ń jà wọ́n ní kéèsì yẹn òun ṣe kéèsì tì yín o ṣùgbọ́n èèyàn kan wọnú oko àwọn bàbá wa Ọlọ́run ti stop àwọn àgbẹ̀ wa àbẹ́yàn kan wọnú ó lọ wọnú kí lórúkọ ẹ̀ ó lọ bá àwọn ọjà wa ẹ bá waste time wa ẹ̀rẹ́ nìkan tó gbé kinní kan dání tó gbọ́ pàdá ní ọ̀gá tí wọ́n ti kójó wa èyí náà fàdújó pa wọ́n
ọ̀rọ̀ olóyè nìyẹn o ọ̀rọ̀ tó máa ń sọ nìyẹn tẹ́ bá ti bá sọ̀rọ̀ yíwọ̀n náà wọ̀n àti tó bá kójó wá àwọn náà máa fàdíjọ́ pàdé wọn wọ́n bá ti kójó wá èyí bẹ́ẹ̀ fún ọ àtijọ́ tó yí bóbó ó yá àdìsá tíá sọ̀rọ̀. tó gbébọn lọ́wọ́ tàbí nínú oko wa tàbí tẹ́ni tó bu àǹtí wa àkẹ́sọ́ tàbí ìyàwó àkẹ́sọ́ ẹ̀ nídìí àti waste time. ẹni tí ohun tí mo sọ bá yẹ kọ́ ní ewúrẹ́ sókè. ẹni tí kò tó lóye bá sọ ẹ bá wa kọ sí comment section nǹkan tí olóyè bá sọ ẹ bá wa kọ láàrin ìṣẹ́jú kan kí ẹ̀yin tí ẹ ń wò wá ẹ bá wa fi opportunity yẹn ẹ bá wa fi like show ẹ bá mi like ètò yẹn lọ bẹ́ẹ̀ yẹn tí n bá ṣe so ẹ̀yin èèyàn wa ẹ máa wá máa ẹ jọ mo fọlọ́ ọ̀bà àbẹ̀ látẹ̀ní ìlọ́mọdé tí ń bínú báyìí èmi kan fẹ́ bínú kí ló dé ìwé ẹkùn tó fi lọ́mọdé lọ́wọ́ èmi kan fẹ́ bínú látẹ̀ní ìlọ anybody tó bá wo show mi tó yẹ kẹ́ kọ comment sí comment section máa kọ sínú WhatsApp mi ṣe ẹ fẹ́ já ọrùn mi ni màmá wa dìbìtì WhatsApp títí anything tẹ́ bá fẹ́ kọ ẹ má kọ sí mi nínú WhatsApp ẹ lọ kọ sí comment section ọ̀rọ̀ tó lóye ìsọ tó bá mú yes pé tẹ́ bá ti pàdé wọn ó yá ẹ ṣe kinní yẹn fún wọn tó bá mú yes ẹ̀yọ̀ kan tó pé òtítọ́ ọ̀rọ̀ nìyẹn tó bá mú yes ẹ bá wa kọ 1 tí ó bá wá mú yes tí ó bá yé yín no tó bá clear sí ẹ bá wa kọ 1 ẹ kọ 1 la bá mú lórí péjì ṣùgbọ́n tí ó bá clear ẹ lè kọ 2 káwá pàm tó máa bá wa explain nǹkan tó lóye ìsọ tó bá clear sí ẹ kọ 1 tí ó bá clear ẹ bá wa kọ 2 lọ́n ṣó inú mi ń dùn àwọn Gani Adams àwọn ó yá tó bá ti mú yes 1 ní ẹ bá wa kọ 1 ó mú yes o 1 kò yé mi àwọn yẹn kọ́ náà sọ kí ló lóye sọ èyí ṣáà ti kọ 2 ẹ tó bá mọ̀ pé ó yé wù dáadáa tó kílẹ̀ pé tẹ́ bá ti mú wọn ìyá ẹ̀pá ẹ̀rù wọn tó tó ń rún yẹn ẹ̀rù wọn àwọn kan tó kọ 1 lọ́dọ̀ 1 million àdìsá òṣà ó ní ẹ̀rù wọn tó máa kọ́ ẹ̀mẹ́yẹ̀ kan rún yín èyẹ kọ́kọ́ rún wọn ná àdìsá owó yẹn náwó sókè bí ẹni tó fẹ́ kàǹpé olóyè ó máa ń mú máa bú olóyè bóyá náwó sókè bí one nation tí ẹ bá ti bá mi kọ kọ́mẹ́ǹtì wọ́n máa bú olóyè ni olóyè one nation bàbá one nation ìmọ̀ tó tiẹ̀ ti rí fìlà ẹ ó mú yẹ̀sì ẹ kà máa gbọ́ mi ṣe àdìsá àdè ọmọ aláàjù kún òòṣà. tàbí tẹ́ni tó bu àǹtí wa àkẹ́sọ́ tàbí ìyàwó àkẹ́sọ́ ẹ̀ nídìí àti waste time. ẹni tí ohun tí mo sọ bá yẹ kọ́ ní ewúrẹ́ sókè ẹni tí ohun tí mo sọ bá yẹ kọ́ ní ewúrẹ́ sókè ọlọ́run ní pa irẹ́ láéláé ní jábọ́ láéláé àmọ́ mọ́ ṣe ni o so báyìí náà ara mọ́ lọ sí àmọ́ lọ pẹ̀lú àlàáfíà lọ sí ọ̀dọ̀ bàbá wa àtàwùjá ẹsẹ̀ kábíyèsí ọ̀dọ̀ bàbá ní gbólóhùn a sì fa kọ̀mọ́ndà wa lé wọn lọ from there ó di ọ̀dọ̀ bàbá wa Ooni rìsà ẹsẹ̀ kábíyèsí o olúwa ṣe o ẹsẹ̀ ga. ẹ wo fọ́nrán yìí kẹ́gbọ́n kan tí àwọn OPC members yìí ń sọ tani wọ́n bá wí kí tó wá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. bẹ́ẹ̀ni another one is coming no be over give us yo. ọba kọ́lọ́ wẹlé wa o kò kí sọba o lọ tọrọ o. ọjọ́ òkò lólóyè àti gbogbo ẹ̀yin fáṣí olóyè alpha ẹ̀yin fáṣí olóyè wọ́n lè lọ tọrọ ilé ọ̀sìn àtànọ́mbà bí olóyè ìdẹ̀kọ́ náà ń bá wí o ẹ má jẹ́ kí bí olóyè kan náà ń bá wí wọ́n ní ẹ̀hùn àwọn náà ti ra ilé ọ̀sìn wọ́n láwọn ra ilé ọ̀sìn níbi yìí ni fídíò tí mo kọ́kọ́ play màá tuntun play because kíní yẹn kò fẹ́ clear dáadáa wọ́n ní ọba kọ́ ló fáwọn ní ilé ọ̀sìn níbí yìí o àwọn ò lọ bẹ̀bẹ̀ àwọn ò lọ tọrọ then àrí kan sọ pé gómìnà wa adúpẹ́ ṣé o Ṣèyí Mákindé adúpẹ́ ta ló fún wọn ṣé Ṣèyí Mákindé ló fún wọn ní ilé ọ̀sìn tó wáyé pé Ṣèyí ló fún wọn ní ilé ọ̀sìn abáyín dúpẹ́ ẹ kú oríire ẹ kú ìfọmọ ènìyàn ṣe máa gbé jáde mo tán post àwọn yorùbá wù ní gọmọtí síbi tí máa ṣe ké báyìí lọ́n ṣàánú fún mi lórí tàbí tá a dé ẹ má wò mí níran ẹ má drop show mi ẹ jọ ó yẹ pẹ̀lẹ́ ó yẹ má bínú ó yà mí ò bá yín jà ọ náà mo kàn ń explain ni mo kàn ń explain ẹ jọ ẹ má flag show mi ó yẹ pẹ̀lẹ́ ẹ bá mi bẹ̀ wọ́n ẹni kan má flag show mi ó yẹ pẹ̀lẹ́ mi kàn ń explain ni èyí ti ní ilé ọ̀sìn ìrẹ́kùn náà ti ní ilé ọ̀sìn kọ́ńtàtúndé tó 15 Ààrẹ Ọ̀nà Kakanfò new wheels added to his garage ilé ọ̀sìn náà ni Sunday Igboho dẹ̀ níyàwó méjì ìyàwó mélòó ààrẹ níná ẹjọ ìyàwó mélòó ni Ààrẹ Ọ̀nà Kakanfò ní ó dẹ̀ pé ìyàwó ẹ̀kan ní tiwọn
Sunday Igboho níyàwó méjì bí àkàrẹ náà fẹ́ yàwó kejì ààrẹ náà máa fẹ́ yàwó kejì then ààrẹ máa lọ kọlà o Sunday Igboho dẹ̀ pupa bóyá kẹ́yìn náà lo kírìmù fẹ́rẹ́fẹ́ èmi kúkú lẹ́yìn kọ́tẹ́ méjì ṣe Ọlọ́run mú tèmi ní pé kí ni ẹ Yorùbá ṣàti ṣe gbé ẹ bá wa sọ fún ààrẹ kan lọ kọlà ó dẹ̀ lo kírìmù fẹ́rẹ́fẹ́ tó Sunday Igboho ó yà ọmọ òkùnjẹ kan sọ̀rọ̀ àwọn alákùnjẹ epo fìlà níbi ẹnu ẹ̀rọ sọ̀rọ̀ tó kéwèé rè. ìjọba fẹ́ kí ẹ wo fọ́nrán yìí kẹ́gbọ́n kan tí àwọn OPC members yìí sọ ta ni wọ́n ń bá wí kí tó wá sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ. bẹ́ẹ̀ni another one is coming no be over give us o. ọba kọ́ ló gbélé wa o òkè sọba o lọ́tọ́rọ́ o ilé òkè ṣe tọ́ba o. ẹ̀yin mi ó fojú hàn gbangba pé ìrù ẹkùn olóyè Sunday Igboho máa dé yẹmọ ni àwọn OPC members yìí ni wọ́n. Yorùbá káàkiri àgbáyé gbogbo ẹ̀yin bàbá wa lọ́balọ́ba níjòyè ọ̀nàrẹ́bù sẹ́nitọ̀ gọ́vnà bá a dúpẹ́ lọ bàbá wa ọ̀nẹ́rìsà ọ̀jájá àdúpẹ́dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn o mọ́tò tí wọ́n fún wa rèé kéèyàn sọ̀rọ̀ ó dẹ̀ síbẹ̀ tí bàbá ọ̀nà yìí ọjọ́ mi lójú bàbá fi hàn yí pé olórí aládé gbogbo tó ń pa wọn làwọn àdúpẹ́ lọ bàbá wa ọ̀nẹ́rìsà olórí aládé gbogbo kọ́lọ́ jẹ́ mi yóò gbé bá ṣe kábíyèsí fún mọ́tò tí bàbá gbé fún àwọn Ọ̀ṣun state ìlú ẹ̀kọ́ tí Awórò jẹ́ commandant wọn òun ni wọ́n ti brand wọ́n dẹ̀ gbé wá fún wa láti fi hàn so àfi kọ́kọ́rọ́ lè lọ́n sìn iṣẹ́ tó ní kẹ́bí ṣe lọ́sùn tí bàbá fi sọ pé kẹ́bí ṣe security bàbá làwọn fẹ́ kẹ́bí ṣe lọ́sùn wọn ní kẹ́bí ṣe o kì í ṣe pé tọkọtìyàwó kẹ́ wá ń jà wọn á ní ẹgbẹ́ mọ́tò òun ẹ̀kún lọ́bẹ̀ security lọ sóko lálàáfíà àwọn tó ń jí ẹgbẹ́ ẹgbẹ́ àwọn wọnú gbó. olóyè ọlọ́mọ pé tí àwọn ọmọ Gani Adams ti bá mú yín tí wọ́n bẹ̀rẹ̀ sí ní nà yín ọlọ́mọ pé mi ní dáàbò tẹ bá bíi pé máa gbèjà yín mi ní gbèjà yín o wọn á ṣíbìlì sí yín lára jánujánu lè ní mo lè máa pariwo níbi tí mo wà ṣùgbọ́n mo lè já o olóyè àwọn owó lọ́kọ àtìyàwó ń jà bí títí fìmù ní kíní yìí ó máa lọ́ọ̀gì ẹ jọ kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì ẹ sọ fún wa wípé ẹ máa bá wa pe àwọn èèyàn àwọn ládéládé àwọn olóyè lóyè máa pílẹ̀ fídíò yẹn tán fún yìí fídíò olóyè máa pílẹ̀ tó mọ̀ bọ̀ bẹ́ẹ̀ sáré ṣèké ni o olóyè ti ń kọjá yìí ẹ máa bá pe àwọn ládéládé àwọn olóyè lóyè ọmọ báà ní àtọrọ làwa àwọn oṣù ọmọ báà ní àjàgbà ẹni wọn bá pa àwọn ládéládé lóyè lóyè tó máa support tọ́tún state lárí àti máa rí tàwọn state tó kù competition yẹn kó máa lọ bẹ́ẹ̀ that is how many states ní Yorùbá níná gbogbo state ilẹ̀ Yorùbá pátápátá yílíọ̀sì kọ̀ọ̀kan from gbogbo àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan tó máa jẹun kánú bí mo ṣe wà tó yẹ pé bí Ọlọ́run gbà fún mi ni ọ̀kẹ́ ọdẹ nìkan mo fẹ́ ra yílíọ̀sì kan àmọ́ Ọlọ́run bù sí wa lọ́wọ́ láì ṣe táńkọ́ọ̀fù bí àṣà bàbá mi kọ́lọ́run bùkún wa lọ́wọ́ láì ṣe táńkọ́ọ̀fù gbogbo ẹ̀yin tẹ́ lówó ńlẹ̀ Yorùbá yes competition ti bẹ̀rẹ̀ sísìn fíìmù lélẹ́yìí gbogbo ẹ̀yin tẹ́ lówó ńlẹ̀ Yorùbá ẹ̀yin boys wa ẹ̀yin girls wa ẹ̀yin mummies wa ẹ̀yin daddies wa ẹ̀yin tẹ́ jẹun kánú ní ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ tó wà nílùú òyìnbó lọ́kọ́ ní kẹrẹ ayélujára kó dàbọ̀ gbàgbà yín bá ká já ń fó ń tágbà lórí kálukú bá ká ẹ lè fáwọn OPC àwọn náà láwọn ń ṣe security ilẹ̀ Yorùbá tẹ́ bá wá wò pé ìwé ẹkùn security network lẹ fẹ́ fún tẹ́ bá mọ̀ pé Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá Gani lẹ fẹ́ fún tẹ́ bá mọ̀ pé jagunjagun yàtọ̀ sí janujanu sẹ́tà wa janujanu lélẹ̀ tá máa ń tan ring light tẹ́ bá ti rẹ́dì bọ̀ tó bá tún tan ring light janujanu ni wọ́n pẹ́ àwọn janujanu lẹ fẹ́ fún àwọn janujanu ẹ jáàmọ̀ ẹ mọ sẹ́tà wa janujanu wọ́n pẹ́ àwọn janujanu lẹ fẹ́ fún ẹ fún wa wọ́n pẹ́ jagunjagun Àdìsá ọmọ Aládìkún Ìgbòho Òòṣà àwọn Ìgbòho wọn rẹ wọ́n máa bàtàlíọ̀nù ọmọ ẹ̀yọ̀ kan bíi 1 billion ọmọ ẹ̀yọ̀ kan bíi worldwide àkọlé òkúta o fẹ́ pọ̀ dísè ejò pínpínpín ó di fàmí ọwọ́ ẹ̀ nílẹ̀ pọ̀n ló já sí tó fẹ́ pẹ́ nìsàlẹ̀ trust tó fẹ́ pọ̀ ọmọ Aládìkún lẹ̀ trust tó wà ní comfort zone ẹ̀ tó lówó tó ní tó lágbára tó jáde tó kọjú Buhari pé ìyá ẹ̀ òní bá pàrọ̀ èèyàn mi ò bí Buhari ṣe ya wèrè tó gbé náà wojú Buhari tó wà níbẹ̀ dẹ̀ republic tó tì mọ́lẹ̀ torí ọmọ Yorùbá táwọn burútáyì bàràtáyì burútáyì tí wọ́n gbé owó lọ fún pé chẹ́ẹ̀kì ní hard currency ní kí ló ń fẹ́ torí o ilẹ̀ Yorùbá ni mo fẹ́ kó gba àlàáfíà tó fẹ́ pàdé sánà lẹ trust ẹgbẹ́ fún wọ́n yẹ pàtó bẹ̀rẹ̀ 20 billion owó màálù náà ni ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ bá ní tàlẹ̀ máa fún ẹ jẹ́ dìbò sáwọn ní 20 million àbí 20 billion owó màálù dúdú àti màálù funfun tàbí Àdìsá tó tún ná owó àpò ẹ̀ tàlẹ̀ máa fún àmọ́ o kí ni tó fẹ́ fún wọn yìí ní ọ̀sìn tó náà fún àwọn OPC
èmi ti lọ wo lórí íńtánẹ́ẹ̀tì o mo ti lọ Google ẹ̀ olóyè mo ń bọ̀ máa tún fídíò yìí bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ máa play fáwọn Yorùbá mo lọ Google ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì mo lọ fa ṣẹ́ẹ̀kì ẹ̀ ohun tí íńtánẹ́ẹ̀tì sọ tí Google sọ fún mi ni wípé Ṣèyí Mákindé ò fún wọn ní ilé ọ̀sìn o èèyàn ṣàdédé gba ilé ọ̀sìn láwìn àbí bọ́lá wá já sí báyìí nígbà tí mo lọ Google ẹ̀ wọ́n ní Ṣèyí Mákindé ò ilé ọ̀sìn fún tó ní Ṣèyí Mákindé fáwọn ẹ̀ pé wọ́n tún gbé fọ́tò Ṣèyí Mákindé sí i pé Ṣèyí Mákindé náà ló fún wọn Ọlọ́run máa ran Ṣèyí Mákindé lọ́wọ́ ọwọ́ ẹ̀ máa lọ sókè wàá lè fún wọn ní ìtọ́jú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo lọ wọ lórí Google mo fa skẹ́ẹ̀kì ẹ̀ wọ́n ní Ṣèyí Mákindé ò fún wọn ní ilé ọ̀sìn tọ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀ tán lẹ́nu olóyè mo sì lọ 33 minutes ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu olóyè. wọ́n sì ní kò dáa o kí wọ́n máa fárí ẹ̀gbẹ́ kan kó máa dá kan sí Ṣèyí bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn tó bá wáyá wọ́n á ní àwọn blọ́gàsì olóyè Sunday Igboho máa Adéyẹmọ àwọn ni wọ́n bẹ̀rẹ̀ àwọn ni wọ́n ń dá wàhálà alẹ̀ àwọn onílára yìí ń bẹ̀rẹ̀ nìyẹn tó bá wáyá wọ́n á ní àwọn blọ́gàsì olóyè Sunday Igboho máa Adéyẹmọ àwọn ni wọ́n bẹ̀rẹ̀ àwọn ni wọ́n ń dá wàhálà alẹ̀ àwọn onílára yìí ń kọ́. bẹ́ẹ̀ sì ni olóyè Sunday Igboho máa Adéyẹmọ lọ́dọ̀ tèmi kò ní bloggers nítorí mi ò kì í ṣe blogger rẹ̀ àkànnífẹ̀ẹ́ wọn torí tí wọ́n ṣe fún ìlú wa ni bí wọ́n bá máa ṣètò ọ̀rọ̀ yìí wọ́n ní láti bá àwọn OPC members náà kí wọ́n bá wọn wí kò kí n ṣe kí wọ́n bẹ̀ wọ́n kí wọ́n ní kó stop láti máa throw jabs kí wọ́n yé wu ìwà ìlara ọ̀rọ̀ mi nìyẹn o. bàbá wa ìkíni tẹ wá sọ báyìí kó bá wọn wí bá wo kí ló fẹ́ bá wọn wí fún. gbẹ̀yìn bàbá wa lọ́balọ́ba níjòyè ọ̀nàrẹ́bù sẹ́nitọ̀ gọ́ọ̀nà ọba dúpẹ́ lọ bàbá wa ọ̀nẹ́rìsà. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni o ọjà ajá tí a. dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn o mọ́tò tí wọ́n fún wa rèé ẹ̀yẹ sọ̀rọ̀ ó dẹ̀ síbẹ̀ tí bàbá Ọọ̀ni yìí ọjọ́ mi lójú bàbá fi hàn yí pé. ẹ wọ̀ ni àtún kọ́sọ́mà yìí àtún gbọ́ ni àtún gbé bàbá tadé ni táwọn òsàrì gbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ òdù kábíyèsí ti ra olórí ibú èèyàn ní òwe ta sí o onímọ̀ nǹkan tó ń ṣe o onímọ̀ nǹkan tó ń ṣe ògùn mẹ́ta táwọn wèrè yan ní o kábíyèsí ogún tún sí o ẹ bá gbọ́ aládé gbogbo tó ń pa wọn làwọn dúpẹ́ lọ bàbá wa ọ̀nẹ́rìsà olórí aládé gbogbo tó lọ jẹ́ mi ó gbé bá ṣe kábíyèsí fún wa mọ́tò tí bàbá gbé fún àwọn Ọ̀ṣun state tí Àwọ̀rò jẹ́ kọ̀mọ́ndà tó wọn òun ni wọ́n ti brand Àwọ̀rò lórí ẹ̀rí mú sẹ́yìn láti fi hàn so àfikún kọ́ra mi lọ́n sí iṣẹ́ tó ní kẹ́bí ṣe lọ́sùn tí bàbá fi sọ pé kẹ́bí ṣe security bàbá làwọn fẹ́ kẹ́bí ṣe lọ́sùn òun ní kẹ́bí ṣe o kì í ṣe pé tọkọtìyà ọkẹ́ wá ń jà wọ́n á lè gbé mọ́tò rẹ̀ kù lọ́bẹ̀ security ẹ ṣàgbé fáwọn aráàlú ní ti lọ sóko kó lọ sóko lálàáfíà àwọn tó ń jiyàn gbé ẹwà wọn wọnú gbó mọ́tò tó ṣe wọgbó ilé ọ̀sán tó ṣe wọgbó ẹwọgbó tí wọn ẹ bá wọn kú ọjọ́ bàbá wa ọ̀dọ́ wọn dàgbà wọn lọ bí 170 inú ayé ọjọ́ pé sẹ́tọ́ lọ́wọ́ náà bàbá òní wá jẹ́ Ọlọ́run jẹ́ kí wọ́n lè jẹ àti bàbá wa Olúbàdàn bá ṣe kábíyèsí ọlọ́gbọ́n ti orílẹ̀ gbọ́n bàbá wa Òjàlẹ̀ aláké bàbá wa Ajérò ti Èkìtì olùkọ́ ti ìlú Èkìtì Oníkòyí Òsímọ̀wé gbogbo ọba pátápátá lọ́wọ́ àti gbogbo ọba pátápátá orílẹ̀ kẹta gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá bàbá wa Láàfin Ọ̀yọ́ wọ́n dúpẹ́ lọ bàbá wa Ọ̀nẹ́rìsà Ọlọ́run jẹ́ mi bàbá òní okun dáadáa Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa bàbá sí bẹ́bẹ́ o yàtọ̀ fún tẹ́ẹ̀kì owó bí 100 million bàbá tó wà gbọ́mọ́tò lẹ̀ nípa bàbá wọn ní rẹ̀ dúpẹ́ o. ọ̀jà jẹ́ mi ò dúró sí bàbá o. nítorí ẹ̀sìn òní bàjẹ́ ẹni wájú Ọlọ́run ti ṣe bàbá òní Ọlọ́run ní dá yín padà sẹ́yìn àwọn yóò ní wọ́ọ̀kù láéláé dúpẹ́ o àwọn òní dààmú Ọlọ́run kò sí ní o ṣe dáadáa lọ́sọ̀ ṣe dáadáa o. ẹ jọ o kábíyèsí adúgbòye kábíyèsí ti sọ́lóyè Sunday Igboho ká àwọn first class kábíyèsí mẹ́rin ló wá kú lẹ́tọ́ máa sọ́pọ̀tì àwọn aráabí ẹni pẹ̀ àdìsá tí kò gbẹ election Ìgbòho àní ẹgbẹ́ ọ̀sẹ̀ fún mi ní omiṣẹ́lẹ̀ bí Sunday Igboho ṣe ń ṣe. bàbá Èkìtì mo ti rí yí o mo rí yí bàbá Èkìtì mo lẹ́wà bàbá Èkìtì mo rí yí ẹ máa bọ̀ lórí fóònù ẹ jọ nígbà tí olóyè Sunday Igboho Igboho ṣà tó ti kó gbogbo kábíyèsí kúrò nílẹ̀ àwọn ará bí kábíyèsí wo lè wá fẹ́ kábíyèsí wo làwọn tó kú ká olóyè ẹgbẹ́ ọ̀sẹ̀ fún mi ẹ má ṣe báyìí ẹ gbé ọ̀sẹ̀ fún mi nínú gbogbo àwọn fẹ́ kábíyèsí ẹ dípò gbogbo kábíyèsí tán olóyè ìṣòwò bá forí gbárí bá wa gbóhùn sókè. láǹtí òye. ẹ ní dààmú. hello ma. hello. ní dààmú ẹ ní wàhálà. àṣẹ. ẹ ṣe kan ẹ kó àtúnṣe ẹ kọ ọ̀rọ̀ ìlú o kò ní bàjẹ́ lọ́wọ́ yín o. àṣẹ. ayé yín ò ní bàjẹ́ máa jọjọ orílẹ̀-èdè wa ní o. adẹ̀kú ti Sunday Igboho tán fún ní mọ́tò yìí. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú àwọn tó wá lọ ṣe lára wọ́n máa ń rẹ̀ǹtì mọ́tò wọ́n wá lọ rẹ̀ǹtì mọ́tò tó ní Ṣèyí Mákindé ló fáwọn
láti rò pé gbogbo àwọn wọ́n lọ rẹ̀ tí mọ́tò bá wo ẹ má bà ṣó jẹ́ ẹ má bà ṣó já náà ẹ má fà já. wọ́n lọ rẹ̀ǹtì ni wọ́n lọ rẹ̀ǹtì mọ́tò yẹn ni ẹ̀yin ẹ wo táyà mọ́tò yẹn ti lá ẹ wo táyà mọ́tò yẹn ti lá ó sì ti ta kọ́ lọ wo mánéèjì ẹ̀ kọ́ lọ wò wò kọ́ lọ wo nǹkan tó sọ mọ́tò yẹn ń ṣe èkísà lọ gbélé wọn lọ́wọ́ èkísà náà lọ rẹ̀ǹtì ẹ̀ ó dà kọ́mùwé mọ́tò jáde ká wò kọ́fì kan ṣe sórí Facebook ká wo orúkọ ẹni tó wà ní mọ́tò ẹ̀ tó gbé mọ́tò fún wọn lọ rẹ̀ǹtì ẹ̀ ní àwọn kẹ̀ níbo lọ́ wà ìgbowó máa lọ ní ó máa lọ sókè ní ẹnu òṣì ìlara wọn yẹn lọ́ máa wà onílàrò dẹ̀ ń dókè onílàrò ń dókè àti onígbéraga àwọn ò tọrọ ẹ̀ o ta ló wá ń tọrọ mọ́tò ta ló tọrọ ṣé bá ní tọrọ mọ́tò ni ṣé bó fún ohun àní ọ̀ní òrìṣà ohun láti inú ọkọ̀ ẹ̀ láti pínlẹ̀ mọ́tò ni kò lọ tọrọ mọ́tò náà ṣé bóun là ń rí tó ń gbàdúrà fún wọn tó aláṣọ̀rọ̀ jẹ́jẹ́ ó wá ti àwọn ọmọ síta kàmá àwọn ò tọrọ mọ́tò ta ló sọ fún pé tọrọ mọ́tò wọn ní ẹlẹ́fọ̀ọ́ onítòun ṣe tẹ̀tẹ̀ tó ẹ̀ kò ń ṣe ti kiri kan tààtọ̀ tó kó ni ṣé àbí wọ́n léèrè wọ́n lọ tọrọ mọ́tò yẹn ni àdàmú lọ tọrọ mọ́tò yẹn ni àdàlú lọ tọrọ mọ́tò yẹn. àdàlú bá wo. àdàmú lọ tọrọ mọ́tò yẹn wọ́n lọ ya ni wọ́n lọ rẹ́ǹtì ẹ̀ ní wọ́n lọ rẹ́ǹtì ẹ̀ fúngbà díẹ̀ ni. ẹ má bàa ṣó jẹ. ẹ wo gbogbo táyà mọ́tò yẹn ní gbogbo táyà mọ́tò yẹn èkísà lọ gbélé wọn lọ́wọ́ kò ń ṣe mọ́tò pírọ́blẹ́mù lọ́gbà kò ń ṣe mọ́tò. torí pé èmi ò mọ ìsìn náà ṣèfẹ́ dìde àtijọ́ ìtọ́ ti jà rẹ tó ti ń pààyàn tó ń pa mẹ́wàá tó ń pa mẹ́ẹ̀ẹ́dógún ọ̀ dìde wọ́n wá rí pé Ìgbòho ti dìde ó ń gba gbogbo àwọn èèyàn lẹ̀ wọ́n ń da lọ́lá àwọn náà wá fẹ́ dìde Ìgbòho náà látàrí gbó sunkún búrẹ́dì nígbà tẹ̀yìn tọ́ lẹ́nu ìsílókù wọ́n máa yọ lọ́ba gbádà funfun lẹ̀ kọ́ lọ́wọ́ aṣọ ògùn kọ́ máa rí wọn pẹ̀lú aṣọ ògùn kọ́ máa káàkiri kọ́ máa ṣíwájú àwọn ọmọ iṣẹ́ wọn débi tọ́ lọ torí pé ògùn olè làwọn ní lọ́wọ́ ọ̀ọ́ni ògùn kọ́ gba Fúlàní ọ̀ọ́ni ògùn kọ́ gba Fúlàní ẹ̀kọ́ kọ́ gba àwọn Yorùbá ọ̀ọ́ni ògùn kọ́ pa Fúlàní ògùn olè lọ́ ní lọ́wọ́ ògùn olè òdẹ débì kankan àsìkò wọn ti kọjá wọn kàn ń jà ní wọn kàn ń jà tọ́ọ̀tì ní àsìkò wọn ti kọjá ó ti dàbí sẹ́yìn tẹ́gùn faṣọ kọ́ lọ wábi jókòó sí ọ̀hún sí ní sàmọ́ ọ̀hún sí níta mọ́ ọ̀hún sí níta mọ́ kọ́ ya tètè gbé mọ́tò padà síbi tó ti gbé torí mọ́tò yìí ò ń ṣe mọ́tò gidi ibi ló tẹnu mọ́ táyà yẹn ní káwọ̀ náà gbogbo ayé lórí táyà yẹn tó dúdú bọ́ tó lo gíláàsì tí ò dínà dáadáa bá rí táyà àti mọ̀ pé kìí sáà lọ́rẹ́ ní ti mọ́tò yìí nà Ṣèyí Mákindé wo ló fún wọn mọ́tò wọn wá ń gbé sí Ṣèyí Mákindé létí wọn ń gbé sí Ṣèyí Mákindé létí kó ba lè fún wọn mọ́tò Ṣèyí má fún wọn mọ́tò hàn ní agbára kankan wọn máa tún kọ́ bẹ́ẹ̀ gbẹ̀yìn ní ó dẹ̀ kí bàbá Tinubu náà kọ́nà túbọ̀ ìjọ kọ́ ti wà lẹ́yìn kọ́ má ti wà síwájú kọ́ fi kọ́ yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wa kọ́jọ́ nítorí Ọlọ́run ọba àṣedójú àmì níbi tẹ́rù òtí ní bá wà kọ́jọ́ nítorí Ọlọ́run wọ́n ṣe ń tìwà lẹ́kọ́ máa ti Ọlọ́run adẹ̀ tàwọn náà lẹ́yìn Ọlọ́run afọ ẹlẹ́ni gbogbo lágbára Ọlọ́run ẹ̀mí wọn á gùn ọ̀n dẹ̀ ní ṣàìsàn lórí ipò Sunday Igboho náà dẹ̀ ní ṣàìsàn gbogbo Sunday bá ń lo máa bójú ra àtàánú Ọlọ́run pàdé ni a máa bójú ra ọkùnrin àti obìnrin pàdé a máa bójú ra iṣu àti àjẹpàdé àti obìnrin pàdé ni lágbára Ọlọ́run kò ní dòkú àwọn ọmọ ẹ̀ náà dẹ̀ ní dòkú ẹ̀yin náà ní dòkú àwa náà ní dòkú lágbára Ọlọ́run a máa yá orílẹ̀-èdè wa wọ́n tètè gbé mọ́tò lọ síbi tó ti rẹ́ǹtì. ẹ bá wa kọ́ wa tó ìwé gbé sí wa lọ́jà rẹ̀ àṣẹ. gbogbo ojú ló ti rí mọ́tò wọn tó ń lọ rẹ́ǹtì yẹn tó ń pè pé ọ̀nì kan fáwọn yẹn ojú ló ti rí mọ́tò yẹn èkísà ní mọ́tò yẹn àgbà ní wọ́n tètè gbé lọ síbi tó bá gbé lọ ìlara ló fi gbé jáde o kọ́ tètè gbé lọ tó nǹkan tèmi kọ́ máa sọ nìyẹn Olúwa fún wa ṣe Olúwa ṣàánú fún wa. ṣe rí i pé ẹ̀yin Yorùbáwùyí fans sóòtà fẹ́ ṣe yẹn jù ẹ má fà á sóyè já mò ń bẹ̀ yín ni ẹ kàn lè fà á gùn aláfàjà ló kọ́ sílẹ̀kùn ó dábí mo ṣe wà mo support OPC èmi àtẹ̀yìn wẹ̀kùn àjọfẹ́ fi gbàgbága lẹ́nu ẹ má fà á sójà o à ń gbọ́ yín mi ò sí ilé kẹ́nìbọ̀dì má pè mí mi ò sí ilé àti gba mílíọ̀nù tuntun. Janu of Yorùbá land. àyẹ̀jẹ̀ gba mílíọ̀nù tuntun ni ẹ jọ. Janu of Yorùbá land. tó bá di December tá a fẹ́ ṣe kíní tá a fẹ́ ṣe ọ̀rẹ́ ìfọyà lọ́yọ̀ọ́ á tún mọ̀ bàlá tọ́pẹ́ lórí Janu of Yorùbá land. kí ni mo ṣe náà ẹjọ́ náà wáyé tẹ̀ láì. ṣe rí ẹlísìn tó ti fẹ́ sọ yìí o. à ń gbọ́ yín. ṣe rí Gani àwa mọ̀ dáadáa sẹ́ àmọ́ tó lè ṣe àmọ́ tí ò lè ṣe Gani ó ṣèlú àti jáde láyé ni number one. ṣé wọ́n ní tábàárí olóyè mẹ́wàá káwọn máa ń pè ní ilẹ̀ Yorùbá màá la kíní kan yé yín sí o ní ààfin bàbá wa Ooni ẹ rí i pé bàbá wa Ooni pìrìsẹ́ǹtì mọ́tò yẹn fún olóyè ni bẹ́ẹ̀ pé kó tó pọ̀ mílíọ̀nù ni ó gba mọ́tò ilọ̀sì pẹ̀lú 10 million. pẹ̀lú 100 million. sọ́ọ́nì pẹ̀lú 100 million àwọn sọ́ọ́nì mẹ́wàá. bẹ́ẹ̀. ṣé wàá rí ìtí mo lọ́bẹ̀ ni pé táàbù pé olóyè kìí ṣẹni tó mú kìí ṣẹni tí mo sì hànà kìí ṣẹni tí máa gbé nǹkan sáyà tí máa tó kúlẹ̀ ayé sáyà. tó bá pé mọ́tò tó fún
olóyè láàfin yẹn tó wáyé tó Gani náà fún Gani ò ní yọ̀ǹda ẹ̀kú kọ́dínétọ̀ Ifẹ̀. ọ̀rọ̀ dé wọ́n dé Yorùbá Wuyi fans aláfàjà àgbáyé. tó Gani Ìgbòho kápẹ́ gbogbo tó dàbí Gani ni Ìgbòho mọ́tò yẹn yóò máa gbébọ̀ nìbàdàn yóò wá fi kún ètò tó ń gbé káàkiri. ṣùgbọ́n olóyè bẹ́ẹ̀ ó jẹ́ nítorí wáyé sí ó ti rò pé kọ́dínétọ̀ kan náà wà nílé bẹ̀. kọ̀mọ́nà tó wà nílé bẹ̀ tó ń síwájú wọn òun lọ́yẹ̀ kó mọ́ ilé mọ́tò pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ ń bẹ̀ yẹn. tó wáyé tó pọ̀dà wa ni mo fi Ọlọ́run abúlé amúpa wọn lálẹ́ ìbúra èyí tó gbé fún yẹn ẹ máa wòran ṣe bá àwọn ọ́fíìsì rẹ̀ wà ní Ìbàdàn àbí kò ní gbé fún wọn. yọrùn ẹnìwẹ̀ tí wọ́n ti lọ tọ́kùnrin ìbọn fún wọn ní mọ́tò yẹn tí wọ́n lọ yá bí àtúrọ̀ sí sọ̀rọ̀ yóò máa gbé káàkiri yóò wà àwọn tí mọ́tò tí ó máa gbé káàkiri. àìmọye mọ́tò náà fún Gani nígbà táwa ń tẹ̀lé Gani òfin kan nítorí kan ní mọ́tò Gani òfin state chairman kan ní mọ́tò tí Gani Ogun State fún Gani mọ́tò méjì Gani òfin Ogun State coordinator chairman ní mọ́tò tó bá tún náà mọ́tò bẹ̀rẹ̀ tó máa jà lẹ́nu pé ẹlẹ́sìn náà mọ́tò ni. so irú olóyè èèyàn tó sọ̀rọ̀ nínú ayé ni. I've been saying this many times. I've never met olóyè one on one. I never see my eye to see am live. But ìwà tó wà lára olóyè ló ń mọ sáyé tẹ̀lé. ṣùgbọ́n ní ọdún tàbí tẹ̀lé ti bèrè yẹn àwọn aláìpàdé àwọn onílànà òṣìṣẹ́ ó ní tọ́ tàbí tẹ̀lé àjẹ lẹ́yìn wọn ọmọ ìjẹ́ ìlẹ́kọ̀ọ́ àjẹ lẹ́yìn wọn. Ògùndé. tó àwọn yẹn àwọn ọmọ àwọn ojúmọ̀ ọmọ òdì yẹ́ ló máa ta. yẹ́ ló máa ṣá. táwọn sẹ́mọ̀sẹ́mọ̀ àwọn yẹn rí ni. ọba mi ṣe ọkè tí wọ́n ti tó fún tó lóun fún ní lọ́ọ̀tì yẹn kó fi ọ́n dẹ́bi lórí. mo ti lọ wo lórí Google má gbẹ̀ṣẹ̀ o wọ́n ní Seyi Makinde òfin wọn ní lọ́ọ̀tì o mo ti lọ Google search o. wọ́n láti fake life yẹn ó wà lára wọn àwọn agbókòdá ni àwọn arúgbó ìtura ti gbọ́dọ̀ gbọ́dọ̀ tó wà pamọ́ sínú lórí gbọ́mọ. ẹ má tó wọ̀ káàdì ẹ̀dá ǹdàrú. a ní ẹ má fa sójà àwọn kan tún ní Irios 1994 model ẹ má ṣe báyìí torí ọjọ́ èmi kàn nǹkan tí mi kàn wò ni pé Irios àwọn ìwé ẹkùn yìí ẹ wo táyà àti ẹ̀dá kan kọ́ pé nọ́mbà wà níbi táyà àti ẹ̀ kí ló dé tí tọ̀dọ̀ wọn wà ní nọ́mbà mo fẹ́ tún wò. lórí ti wà yìí ẹ jẹ́ ká ṣẹ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá. Àwọn Seyi Makinde ẹ̀kú iṣẹ́ o, gómìnà wa ẹ̀kú yìí. ẹ wo táyà àti ẹ má ṣe báyìí torí ọlọ ẹ wo ẹ̀yin OPC tẹ́ bá ń wo show yìí ẹ̀yin OPC ṣé èmi kọ́ ni mò ń sọ o comment section ni èyí kan sọ wípé táyà àtàwọn ìró ẹkùn wọ́n ló ní nọ́mbà wọ́n ní táyà àti àwọn ìró ẹkùn wọ́n ní nọ́mbà wà ń bẹ̀ wọ́n ní táyà àtọ̀dọ̀ yín wọ́n ní kò ní nọ́mbà ẹ̀yin OPC tẹ́ bá ń wo show yìí èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ èmi kọ́ ni pé mo láìkì yìí comment section wà láì èmi àti wọ́n jẹ́ máa nà wá ni táyà àlòkù èmi kọ́ àì má ṣe báyìí táyà àlòkù bá wo wọ́n mà ní táyà àlòkù máa ní wọ́n ní táyà àlòkù èmi kọ́ ni mo sọ o Yorùbá Wuyi fans tó bá mú èmi àti ẹ bá wa gbóhùn sókè. ẹ mú wa pẹ̀lú yín. ẹ kálẹ̀ ẹ pẹ̀tù. ẹ káàbọ̀ sà pẹ̀lú sà. ọ̀rọ̀ ẹ̀fún mẹ́ta wáṣọ. táyà àlòkù ọlọ́run. bó ni ọ̀yún ṣe fún mọ́tò ọ̀yún ò lè fún mọ́tò ìgbà tó wù wá kó fún mọ́tò ọba wù wá yìí ni wọ́n fò ẹjọ́ jẹ́ kó lọ́kọ̀ọ́dúà ó jẹ́ ìṣe hàn-hàn Sunday Igboho kò jẹ́ ẹtí ṣe hàn-hàn tí owó ẹjọ́ já síwájú àwọn kankan ìwọ́rọ̀ balára rẹ̀ wọ́n tẹ́ pé òórí ìwà sọ́jọ́ ẹjọ́ tí ọ̀yẹ́ kọ́ máa rò lóró ẹ̀kọ́ gbẹ́nu dání ni ẹ̀kọ́ ni ó dùn sí tí Sunday Igboho ṣe ẹ̀kọ́ kó sọ́pọ̀tì ẹ̀ ni fún fún kẹjọ tí bẹ́ẹ̀ ṣe ò bá sọ àwọn ilé bẹ́ẹ̀ ẹ̀sùn orí òbí bá làwọn ilé bẹ́ẹ̀ sí tọ́ ní pé wọn ọbọ̀ fún mọ́tò ọbọ̀ lè fún mọ́tò ẹjọ́ lè fún mọ́tò ẹjọ́ jẹ́jọ́ alábòsí ara yín náà ni wọ́n fún mọ́tò àwọn tí ìmọ̀ràn yín tọ́jọ́ jọra wọn náà ni wọ́n fún mọ́tò ṣé máa ń lùlù tí ọba dò tí máa ń dò tó dò àbí nǹkan ní bá dò ṣé kò létí tí ó fèjà rẹ̀ gbọ́ pé ètò olú ló dò ṣé kò ní gbogbo ayé dédé ṣe wọ́n ní fẹ̀rẹ̀ tálọ́gbà tẹ̀ ọmọ alẹ́ Yorùbá wo yóò lù tí Gani ṣe tí lòdù sí ṣe èèyàn bọ́jà èyí tí Sunday tó ti bọ́ọ̀dọ̀ sí tó ẹ̀kọ́ dúró sí nìkẹ́ ẹ̀ pé owó lọ fẹ́ àbí ọ̀ràn owó ọ̀kanjọ́ olè tí ó ti bọ́ lára tó jẹ́ ipò ló ń gbà kí àti agbádá òfin ògbé káàkiri tó ní bọ́ọ̀dà lẹ́nu owó. ẹ tó pẹ ìjọba wa nítorí máa pè yín padà tẹ́ bá ti pè lẹ́ẹ̀kan ẹ bá wa. olùsí ọjọ́ ìwọ́n dá sí òní dá sí. ẹni tó ń pè yẹn stop máa pè yín padà ìjọ. fúlàní pa wá lógbó ẹ̀yin náà
ara yín àwọn olè olóṣèlú wọn tó ń pa ìbára wa àwọn òkú ọ̀la náà tó ń para láàrin ara wọn yìí irú ìlú wo la wà irú ìlú wo la wà yìí àwọn wo ni Ọlọ́run dá sí àríwá ṣé Gani ẹ bá ẹ bó béèrè ṣé Yorùbá lè. èmi ò ẹgbẹ́ ṣé Yorùbá ni èmi ò mọ èyàn èyí bó ra fún wọn ní ilé ọ̀sìn ni yíyan ò ní kó má jẹ́ Yorùbá àbí wọ́n jà fún wọn ní. ṣé tí máa fún ilé ọ̀sìn kò rí ilé ọ̀sìn ni wọ́n sunkún sí sunkún sábọ̀ sí yóò sunkún pẹ́ o. kí ló táwọn èèyàn ń takò táyà rè ní comment section táyà kan ní ilé ọ̀sìn àwọn èèyàn táyà ọmọlanke ló gbé sẹ́sẹ̀ ilé ọ̀sìn ẹ má ṣe báyìí táyà ní táyà ń jẹ́. wà tí wù kò mú ọgbọ́n dání kò mú làkàjà ní kò ṣe kíní fún ara Yorùbá èsì àwọn Yorùbá èsì ẹjọ́ bájọ́ Yorùbá ni kì í ṣe pé jà lẹ́kọ̀ọ́ ọmọ ìjà lásìkò yìí kò ní ti sẹ̀ síyàn òun lójó kíkà lásán ó jíjọ́ kẹ́kọ̀ọ́ wọn ológbó lọ àbí kò hàmọ̀ sẹ́ wọn ológbó lọ ẹjọ́ sáró sáà sunkún náà ni ẹgbẹ́ yàrá òsì ìdá o ìgbẹ́ yàrá òsì ìdá o bẹ́ẹ̀ bá ń sàwòsí bẹ́ẹ̀ ò ní dá wọ́n ní máa gbé mọ́tò fún yàn ẹni tó kájú tó jáde ló gbé tó wọ́n náà jáde kẹ̀ tó bá lábẹ́ àwọn náà jáde tó bá nígbà tó lè ṣe. ẹ wọ́n ti bá àwọn náà mọ́tò àwọn tó mọ̀ pọ̀ kápẹ́kù náà ti bá àwọn náà mọ́tò náà. wọ́n wọnú gbó lọ tó ti wá wọnú gbó lọ báyìí lájọ ti fún wọnú gbó lọ. àwọn kọ́kọ́ nìkan wá aṣọ ẹ̀fọn yìí fáwọn ti gba mọ́tò wọ́n máa wọnú gbó lọ lọ́dà. kọ́mọ ní káàkiri olú ìlú àbí kọ́mọ ṣe láti lọ sí patí àbí láti lo òde àbí láti gbàyàwó yàwó nítorí wà fún tí wọn nù kó rojọ́ ó dégbò àti abití ajá àtàgbádá funfun àtọ̀pá ránṣẹ́ gbé káàkiri ó ṣe fáwọn èèyàn yóò ṣe fún ọ ọkẹ ìgbà àwọn èèyàn ẹ̀kọ́ lọ bá kó jáde kó lù ú. odidi ayọ̀ ọ̀nà kàkà ọ̀pẹ̀lẹ̀ kó lù ú ọ̀dà tí àìtọ́jẹ́ ní ìsìn gangan kí ni ìbálòpọ̀ tá a lára ẹ̀ pé ààrẹ lè báyìí pẹ̀lú ẹjọ́ tí ò káàkiri. kí ẹ̀rọ àjọyè ó sì wá òótọ́ ìtọ́jẹ́ ẹ̀ka bá nípò rẹ̀ kó jókòó kó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó yẹ kó máa dúró sí títàn lè gbóhùn sí gẹ̀gẹ̀ ni tó tọ́ ẹ̀fẹ̀ wọ̀lọ́ àwọn èèyàn lẹ́yìn ọ̀dá ìṣẹ́ ń bá jà yẹn ìka lọkùnrin yẹn wọ́n ṣe ìrúkọ̀rọ̀ títí gan ìṣẹ́ mọ́ ní fọ́ ìgbọ́ ẹ̀fì ọ̀rọ̀ ọ̀nà kágbọ́ tí wọ́n fẹ́ sí inú èèyàn orílẹ̀ bẹ̀. ó ní ìjẹjọ́ náà ó kú lọ́wọ́ ni. ẹ má bínú. ẹgbẹ́ ẹranko làwọn ìwà tó wù ẹranko làwọn irú àwọn ìwà ẹranko ni irú ẹranko nìyẹn. ó sì sọ wọn ìbáni ọjà tán wọn àwọn sọtàn ó jìyà tán nù ìjà alẹ̀ tó bá sí dáadáa àwọn èèyàn náà wọ tó bá sí wà ní ìgbò tó bá sí dáadáa àwọn èèyàn náà mọ̀ àwọn èèyàn náà wọ pé ọkùnrin afúnikàmẹ́ owó tó wà pọ̀ láìsí sẹ́sẹ́sẹ́sẹ́ ìgbésẹ̀ pẹ̀lú lọ́wọ́ ni eléyìí ọ̀ka yóò kọ̀kọ̀ owó kọ̀kọ̀ kan nǹkan fún ìgbésẹ̀ àárín àwa Yorùbá káàkiri ọ̀la àlàáfíà káàkiri àlùwà ọmọ ẹ mọ títí ẹ bá yẹ máa ń jáde káàkiri tí wọ́n á rìn káàkiri gbogbo tó tẹ́ pé ó kó náà jà ló ń jáde yọmọ tí ojú ọmọ Yorùbá ń rí. ojú wa ń látàlátà bàbá àlàó yọmọ tí yọ lọ Yorùbá rí tẹ bá kọjá nígbà míì níṣìbó ṣáàjì Ghana kan tọ̀tẹ̀ wá ẹbí gbogbo kan Ghana kan tọ̀tẹ̀ wọ́ pé wọ́n tẹ wọ àwọn ìlú yẹn lọ ẹ lè ṣe gbà lẹ́sìn àwọn ọmọ ìlú tiwọn. bẹ́ẹ̀ èyí tẹ́ bá yẹ mọ̀ ìlú ti Nàìjíríà ẹ bá pè tí ilẹ̀ ẹ mo lè sí ẹ lè tó gbó lọ yín. àwọn sábà Nàìjíríà tẹ́ pé àlejò àwọn ọ̀ràn Fúlàní láti máa rí bá ti dé tí nígbà láti wọ Nàìjíríà ó ti dọmọ Nàìjíríà nù. bẹ́ẹ̀ ni láti ilé ìdáwó tó wọ Nàìjíríà ó ti dọmọ Nàìjíríà nù wọn kò rí bukú náà ọwọ Nàìjíríà ó ti dọmọ Nàìjíríà ìjẹ àwọn aláǹfààní lè lò nínú mi. ọ̀dà fún yín sá. bóyá China ti kó táwọn Nàìjíríà gẹ́gẹ́ ó ti dọmọ Nàìjíríà nìyẹn ó dẹ̀ ń fòwò wọ́n fi tínà lẹ́yìn Yorùbá káàkiri àgbáyé. ó ti wọnú gbó wa ó ti jí wa ní nǹkan ìgbà àlùmọ́nì wọ́n ti jí ó ti mọ̀ pé ọ̀tán Fúlàní. wọ́n tún bá àwọn èèyàn wá sùn. ó tún bá àwọn èèyàn sùn nínú igbó ó tún pa wọ́n ó tún mọ̀ fìtínà ó tún yìnbọn lójú wa bá ó tún mọ̀ bọ́mọ̀ sùn. ṣé àṣàyè wa ni ṣé irú ẹ̀ ní Gani o ṣé wọn á rí inú ẹ̀ lè gùn sí. bẹ́ẹ̀ ò sípè fún ọlọ́gbọ́n sípè fúnra rẹ̀ gbẹ̀gàn ní sípè fúnra rẹ̀ orí gbogbo wọn tẹ́ mú nílẹ̀ Yorùbá tẹ́ jẹ́ tẹ́ mú alálẹ̀ Yorùbá yóò gbọ́n lérè gbogbo yóò bèrè ẹ má bẹ tó wọ yá mi. ẹ̀yin èèyàn wa bàbá wa yìí ní Yorùbá wuyì wọ́n lẹ́yìn 324 ló wà wọ́n lẹ́yìn 107 péré lẹ́tẹ̀ tó ń pọ̀ kí ló dé sẹ́yìn OPC lẹ́wà lórí ṣòro yìí sẹ́yìn OPC ẹ tó ń bẹ̀rẹ̀ nọ́mbà mi ni mo kọ sísàlẹ̀ àwọn ìyàwó Grace Makinde wọ́n ní Ilios ju Ilios lọ Ilios kò ju Ilios lọ táyà mẹ́rin ní Ilios ní táyà mẹ́rin ní Ilios ní gbogbo Ilios ló ní steering Ilios ìlú ẹkùn ní steering tí àwọn OPC náà ní steering Ilios ìlú ẹkùn ní táyà mẹ́rin tàwọn OPC náà ní táyà mẹ́rin Ilios ìlú ẹkùn ní bọ́mbà tí wọ́n náà ní bọ́mbà tí Ilios ìlú ẹkùn ó ní síìtì tàwọn OPC náà ní síìtì kí ló dé kí Yorùbá wù yín fans kí ló dé ìyá kí ló dé ìjẹun ẹ̀jẹ̀ tó bá níbi fans lu àwọn fans mi mo fẹ́ ta wọn mo fẹ́ ta everybody wáyé fans Yorùbá wù yín mo fẹ́ ta anybody ẹ bá gbọ́n sókè kí ọ̀kan kan má pè Yorùbá wù yín o má ìpè a máa bẹ̀rẹ̀ sí ẹ má pè ní ẹgbẹ́ gbọ́n sókè yìí. ẹ lè ta ẹ̀mí mọ́ wọn o. mo fẹ́ ta anybody Yorùbá wù yín fans ẹ fún mi ní wàhálà wàhálà anybody adé má fa aṣọ ọjà ẹ mú sọ ẹ fòkùn sí lọ́rùn ẹ fa aṣọ lọ. à
amóye yìí jẹ ná. ìwọ pápá ìwọ nà. ìwọ pápá. Ilios. ìwọ jáde amóye yìí jẹ ná. ìwọ pápá ìwọ nà. ìwọ pápá. ẹni tí ò bá wù kó. ẹni tí ò dùn mọ́ kó sọ orí bọ́ọ̀lẹ̀. ìwọ. ó pokùnso. kí ló dé má fà ṣó ìjà ẹ má bá a ṣe ní díẹ̀ sí i. fàájà ni kálẹ̀ eléyìí ò jẹ fàárọ̀ fàájà ni. má fàájà tó bá wà fàájà tó má bá wà ṣó wa. bẹ́ẹ̀ ṣe wọlé láti máa ń wọlé tẹ̀lé yín fàájà ni kálẹ̀ eléyìí ò jẹ fàárọ̀. ogún dé. fàájà ni ibi tó máa já sí kó já sí. ibi tó máa já sí kó já sí. déédéé lórí TikTok ọlọ́pàá ni màá fi mú yín. àwa ò ní nǹkan méjì tá à ń ṣe ju pé ká máa fọ́dọ̀ yín lọ títí dọjọ́ òkú àwọn afọ́dọ̀ yín táyé máa fi parẹ́ àwọn afọ́dọ̀ yín kú. ẹ ṣe mo dúpẹ́ ààrẹ ní kọ́dúkú lágbára Ọlọ́run wọ́n ti ń gbé ẹ̀gbọ́n ní kí n máa ṣàwọn Yorùbá wí tó ṣẹlẹ̀ ọ̀sùn máa tẹ̀lé everybody. Ọlọ́run á ṣe ètò àṣẹ ẹ ní fọkọ sí ẹ ní fọkọ sí ẹ ní fara yín ṣe láti ọ̀dọ̀ bó bá ń jẹ́ tọ́lọ́run àsìkò tí Yorùbá bá máa jiná wọn ní fún ìṣàwádìí. àṣẹ àti gbogbo olórúkọ pátápátá àgbẹ̀yìn náà. láti Èdùmàrè ìṣẹ́rí ẹ ilé ìdí ọ̀ní ìfẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ ní tí ò bá tẹ́ lọ́rùn kó lọ kù tó. à ń gbọ́ yín àbí nẹ́tíwọ̀kì. bí yẹn ṣe máa jẹ́ nìyẹn àti ọ̀run ti tó ń tolúwo tó ń tẹ́jú bọ̀nà èyí tá a bá ti wí báyìí òun lẹ gbà ń gbà bá ti bí yẹn ṣe máa jẹ́ nìyẹn. ṣẹ́rí gbogbo eléyìí tẹ̀ ń ṣe Ọlọ́run àbá ń ṣe nítorí bá tú lájọ Ọlọ́run àbá yín tú nítorí bá ti lájọ Ọlọ́run àbá yín tì gbogbo eléyìí tẹ̀ ń ṣe yìí ẹ fi ń jí àwa ọ̀pọ̀ pé káwa ọmọ Yorùbá ká wake up ká má sùn. bẹ́ẹ̀ni. àti àáfà tó ń sọ pé ẹni tí ò bá ti ṣe ìsìláàmù kọ́ lọ gbógun tì wọ́n ní. ó ṣe ra ẹ̀yẹ ẹ̀yẹ ń ṣe ra ẹ̀ ní ó tún ti gbé mi jáde nísìn pé mùsùlùmí àti kìrìsìtẹ́nì nìkan ló láǹfààní láti jọba. ẹ sẹ́ǹdẹ̀ sí mi báyìí. kìsẹ́ díẹ̀ sí. ẹ sẹ́ǹdẹ̀ sí mi lórí. ẹ fẹ́ gbọ́ máa sẹ́ǹdẹ̀ sí ọ̀dọ̀ àbúrò yín láti gbọ́ yẹn wọ́n tún ti sọ yẹn lé wípé mùsùlùmí àti kìrìsìtẹ́nì nìkan ló láṣẹ láti jọba torí gbogbo ní fọ́lọ̀ yín online wèrè gidi ní wèrè tó bá ń gbọ́ wèrè ayé àtọ̀run. ogúnjà o. àwọn ọmọ Yorùbá dẹ̀ ti rẹ̀ kẹ́ ẹ̀ wọn ò tí ì mọ̀ wọ́n ti rẹ̀ kẹ́ ẹ̀ torí wọ́n padà sún ẹ̀sùn kọ̀tù. bẹ́ẹ̀ bó ṣe wà ẹ́ ó ti rú bí oyin nǹkan tí ò mọ̀ ni. ṣẹ́rí ẹni tó bá ní ti Ìgbòho lòún dẹ̀ máa ẹni tó bá ní ti Ìgbòho lòún dẹ̀ máa gbígbé ṣe á tẹ̀ bá ní máa tó ìfà lọ́gbọ̀ bẹ́ẹ̀ Bàdágìrì ó ti máa rí nìyẹn. ẹbọ tí wàá ní tutù kíyàn tẹ̀ bá ní máa tó ìfà lọ́gbọ̀ bẹ́ẹ̀ Bàdágìrì ẹbọ ní tutù. gbogbo bẹ́ẹ̀ lọ sí Bàdágìrì bó ṣe bá rí nìyẹn àjọ ibi tí èkó ti ṣe ní Bàdágìrì. ó kẹ́ ibi tí èkó ti bẹ̀rẹ̀ ní máa 12 ní tẹ́kọ̀ọ́ kùtì ní ọ̀rọ̀ yìí ti sú mi. ibẹ̀ ni Ìjẹ̀bú ló ní ti jíde kúrò Èkó bẹ̀rẹ̀ láti máa 12 wọ Ìkọ́ Akéte àgbà àtẹ̀bà ní máa 12 àlọ́ àwọ̀ bẹ̀ lọ sí Bàdágìrì. ọ̀dà ẹ ṣe fún bàbá mi. ìyẹn òyìnpadà. àṣẹ́gun torí èmi mọ̀ pé táìmù tẹ fún mi péréte náà ni ìwọ́n àwọn kan máa wà lórí TikTok ní ìsìn tó máa lo like 50 minutes 1 hour 10 dá Ọlọ́run ìwọ́n àwọn táwọn pè láti Ìjẹ̀bú ìṣẹ́jú kan àtàbọ̀lẹ̀ fún. bàbá mi ti lo 5 minutes ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run mo mọ̀ pé ẹ̀yin ọmọ pọ́pìsì ní. ó ní mo wúwo yìí ẹ ti lo 5 minutes. ẹ ti máa ń fẹ́ mi ẹ ti ayélujára àgbẹ̀ ni ó ti dá mi mọ̀.